There was a day in Jokon, in the master bedroom of my house. Mo dìde, mo lọ tọ̀ lóru. Bí mo lè ṣe ń tọ̀, bí corridor kan yọjú síbi window, láti window bedroom, master bedroom yẹn, màmá wo corridor yẹn. From that corridor, I was hearing the voice of a female saying, "Mama, Mama, ẹ wá wò, ó wá tọ̀. Mama, Mama, ẹ wá wò, ó wá tọ̀." At that particular moment, it did not sink. Mo padà sórí bed. My wife was on the bed. I went back to bed and slept. It was in the morning. Lójú mi wá ṣe wàhálà ká. Who was the lady talking lóru pé kí wọ́n wá tọ̀? Ìgbà ẹni mo làákẹ́ mi ṣe wá sọ. Now I now called knocked on the door of ọmọ tó ń bá a gbé pé wá. Gbé girlfriend wálé ni ó ní girlfriend báwo ṣe dé. Àjọ wà ń pàrọ̀ níbi tó ní kálukú wọlé lọ sùn ní bó ṣe ní wọ́n lẹ́ wá. Àwọn ẹni ibi ń ṣèpàdé inú ilé yìí o. Nǹkan báyìí ni mo gbọ́ o. Wọ́n ní àfáà sọ̀rọ̀ òjò ń kù láti wá ṣẹ̀rí sọ̀rọ̀ mi. Bí a mo sọ̀sọ́ kú sọ o àbí mo sọ rádaràdà o. About 2 weeks to that time, èèyàn kan, that lady came from Libya. Ó wá gbéṣẹ́ fún mi to direct. So wọ́n lọ sínú trance nínú story yẹn. Church kan báyìí ní ọ̀nà Ìgàndò ní church tá a wá lò. Bàtà dé church yẹn tá à ń ṣiṣẹ́ lọ́wọ́. Ìyá tó wà ní church yẹn, wọ́n ń pè ní Indian Malaika ni wọ́n ń pè ìyá yẹn. Ìyá yẹn wá pè mí. Mr. Bright o, tẹ́ bá ṣe tán lẹ́nu wá lórí òkè o, ẹ lè wá rí madam, that's good. So bàtà ṣiṣẹ́ tán, me, my wife and my personal assistant, àwa wọlé lọ síbi tí ẹlẹ́mi wà. The first thing tẹ́lẹ̀ mi yẹn máa sọ́kọ̀ gbójú òkè kọ̀ ń dákọ̀ ni, bàbá àwọn ẹlẹ́yẹ ń ṣèpàdé inú ilé yín. Mo kàn bójú ìyàwó mi ni, mo wojú PA mi. Ìyẹn ni mo fi sọ pé àfáà sọ̀rọ̀ òjò ń kù. So ìyẹn ló fi credence sí ọ̀rọ̀ tí mo sọ pé èèyàn ń sọ̀rọ̀ nínú ilé mi lóru tí mo ní àwọn èèyàn ń ṣèpàdé. Àròsàn ó ti wà l'Amẹ́ríkà sí. Àròsàn wa mú mi lọ pé máa wò lásán o, nǹkan ó mú lọ sọ́dọ̀ àfáà kan nítòsí National Theatre bẹ́ẹ̀ ni. That àfáà now told me, ó ní ó wá dárúkọ èèyàn kan. Okay, yányán lẹ́ni náà wà. Ó ní ohun ọmọ kan tó máa pẹ̀yìn àti lágbájá yìí pọ̀ o. Pé lágbájá yìí pé ó gbọ́wọ́lé yín o. Mo wá wà ní bàtà ń ṣò National Theatre. Mo wá rídì fíìmù yẹn ó nà gbogbo fíìmù tó gbé yàtọ̀ sí ẹdúnjọ bíi nǹkan kọ́ọ̀dì tó ń jọ figagbága. Nígbà tó wó níyì millions la kó jáde kúrò ní National Theatre níbi tí fíìmù yìí pàdé ó da National Theatre. So most of àwọn fíìmù tàjọ ń pàdé bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń fi fíìmù mi náà wọ́n wá ń wò pé ìjọ́ òlélẹ́ ìdè kò dẹ̀ pẹ́ tí mo ṣe join wọn ní Yorùbá Theatre pé ta lélẹ́ ìbolo ti wá kí ló gbójúlé ìdí ìran yẹn pé lágbájá yẹn èmi ò ní ìdàtí dárúkọ lórí ẹ̀bọ̀n mú mọ́ pé ẹ mọ̀ pé ẹni ẹ sọ. Ó tún wá ní ọmọọṣẹ́ mi kan nígbà tí mo wà ní Èjìgbò, mo ní barbering salon ní Èjìgbò, ọmọ kan tó máa mi gẹrun. Àfẹ́ máa wá gẹrun lọ́dọ̀ mi, ó máa ń pè ní màlẹ́ mo rò pé òun ló kọ ní kéwú. Àfẹ́ yẹn wá rí polówó fíìmù yìí ó rí ní ìyẹn ìgbèkùn yìí, ó rí lórí Báyàwá. Ó wá bóun náà ti wá bá mi ní National Theatre, òun náà dẹ̀ pè mí sẹ́gbẹ́ kan. That same person tí àfà tìbí sọ lòun náà sọ pé èèyàn báyìí olórúkọ ńlá lẹ́nu náà pé èèyàn báyìí ẹ ṣọ́ra. Tóbi tí wọ́n ń bọ̀rọ̀ lọ, that person ó ṣe ẹni ẹ ṣe nǹkan yẹn o. I didn't see it, I didn't know. Ó ń papọ̀ mọ́ èyí tó ń jà mí ní abẹ́nú ilé mi. Ó wá di time tí ní bíi some few years back nígbà tó di pé wọ́n ń ṣẹ́ àwọn obìnrin. Ìgbà tí wọ́n wá ń ṣẹ́ àwọn obìnrin fún mi, wọ́n máa fi àwọn obìnrin hàn mí kọ̀ọ̀kan. Wọ́n wá padà gbé ẹni wá. Ẹ wo ọdún yẹn lọ́hùn. Wọ́n wá padà wá gbé ẹni yẹn wá. That vision now came back. That same thing tí gbogbo wọn sọ, I now saw it again. Wọ́n ṣe fún mi. Ẹlòmíì gan tí mi ò mọ̀. That was a person. Àjọ wà nínú Mọ́rẹ́níkà Alágolo. Lẹ́yìn tá a ṣe Mọ́rẹ́níkà Alágolo lọ, tá a ṣe Mọ́rẹ́níkà Alágolo tán, ó pè mí síṣẹ́. Ẹ̀rọ tó pẹ́ tí mo join wọn náà ní ìgbà yẹn, ó pè mí síṣẹ́, mo dẹ̀ lọ ṣe. It was during the time tí wọ́n wá ń fi àwọn nǹkan wọ̀nyí tí wọ́n fi ń hàn mí. Wọ́n padà wá fi hàn mí pé owó tó san fún ẹ lọ́jọ́ yẹn ó gbòògò lọ́wọ́ ẹ ni o. Ó yá ṣe nǹkan báyìí kó fi gbogbo ẹ padà. Mi ò dẹ̀ rórí. So we are living in a wicked world. Wọ́n ní wọ́n ara lé ayé gbé fún yàn, kí ló fún ara lé ayé gbé fún yàn? Ẹni tí ò bá ní ògo, wọ́n ṣetán àti gbogbo lọ́wọ́ ẹni tó lógo kan gbà fẹ́ni tí ò lógo. Òun ló ń pè ní pé wọ́n fi ara lé ayé gbé. Kí lẹ lè sọ nípa Kéwà? Kí lè dá ògo ní Kéwà jẹ? Nígbà tí a fẹ́ lóhùn, àti meet in person. The producer, executive producer of that movie, aṣá gba address, àwa lọ sí Ìjẹ̀bú-Òde. Ìgbà tá a débẹ̀, then ẹ̀yin aráalé, mo fẹ́ mú nǹkan dá yín lójú.
tẹ́ bá gbọ́ táwọn olóyìnbó bá sọ wípé tighten your belt, ẹ gbáradì ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ jókòó tẹ́kítẹ́kí láti wo ètò yìí láti bẹ̀rẹ̀ dópin, nítorí gbogbo nǹkan tí máa sọ lórí ètò yìí wọn ti gbọ́ lẹ́nu mi rí. Ẹ máa bá mi ká lọ. Orúkọ tèmi ni Adéwùnmí Èkétúndé, tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Femi Bright nínú iṣẹ́ sinimá tí mo yàn láàyò. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀gbá lábẹ́òkúta, àmọ́ a bí mi sílùú Èkó. Mo lọ sí iléèwé ní ìlú Èkó ń bí, mo lọ nílùú Ẹ̀pẹ́, mo lọ nílùú Ìbàdàn. Pẹ̀lú fọlọ́run ọba, I'm not an illiterate. Ọjọ́ àbókí mi náà pẹ́ nínú góró jíjẹ díẹ̀. Mo ti bẹ̀rẹ̀ láti ayé ìgbà tí mo ti wà ní secondary school. Level tí mo fi máa ń ṣe àwọn drama bá ti mo wà ní secondary school, ó wà above the level of a secondary school student. Most of the times tí a bá ní representation tá fẹ́ fi drama ṣe, bóyá school fẹ́ lọ represent àwọn káàkiri, èmi ni máa kọ story tá máa gbé lọ, èmi ni máa coordinate, èmi ni máa kó àwọn èèyàn jọ, èmi ni máa rehearse the theatre group tí drama society wà, èmi ni máa rehearse wọn, èmi ni máa share everything. Once we came to Lagos with the performance and we came second, and I was solely the writer, the coordinator, the director, the everything of that production. So that's the level tí mo fi ti mú drama mi láti lẹ̀. Mo wá bẹ̀rẹ̀ professional acting láti in the early 80s, between 81, 82. Báwọn gbà yẹn, a máa lọ sí NTA. Gbogbo programs wà lórí NTA pátápátá, kò sí tí mi ò appear lórí ẹ̀. Play of the week ni o, Legal Angle ni o, Hampshire Theatre ni o, New Village Headmaster ni o, bẹ́ẹ̀. Wọ́n Third Eye, gbogbo àwọn productions tó wà ń bẹ̀ pátápátá ni mo participate. Till ìgbà tí mo tún wá fọ́ọ̀mù theatre group ti tèmi tí mo pè ní African Theatre Reformers. Bẹ́ẹ̀ là ń bá lọ tó fi dìgbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ Yorùbá video láti máa ṣe. Ìgbà yẹn àwọn family mi ló máa pè mí pé èmi ń gbà yẹn, I was living in Ejigbo, mi ò mọ nǹkan tó ń lọ. A máa pè mí pé àwọn Yorùbá tó máa ń ṣe ń sìn, wọ́n sophisticated o, wọ́n ti lọ gan, wọ́n ti ṣe gbá o. Most of the times bá dé family house wa, wọ́n á mú àwọn videos wọ́n máa play fún mi. Èmi náà wò máa lanu pé what's happening? Iṣẹ́ máa ti lọ until ọjọ́ kan tí mo fi wá wo fíìmù Délé Òdùlé kan báyìí, wọ́n pè ní Ọ̀rọ̀ Kànkà. It was so beautiful. Délé Òdùlé àti Péjú Ògúnmọ́lá ni wọ́n star fíìmù yẹn. That was the day I now made a decision that I have to go and meet up with these people. So mo wo address lára jacket yẹn. I now followed that address. Luckily, a few days to that time, ló fẹ́ wọ location movie Bàbá Àgbà tí wọ́n yà ní Ìjẹ̀bú-Igbó. So he invited me. Mo lọ, mo participate bẹ̀ láti bẹ̀ ìrìnàjò yẹn ti bẹ̀rẹ̀. But kó tó di before ti video Yorùbá tí mo kọ́kọ́ ṣe, ó kọ́ jẹ́ pé kì í ṣe video celluloid ni, Ose Ṣàngó by the Adesanya brothers. Yẹn ni Yorùbá tí mo kọ́kọ́ kópa nínú ẹ̀ gbàrà. But lórí video level, I started with Bàbá Àgbà by Délé Òdùlé. From there, the journey started. Tí. À ń jù sọ́tún, à ń jù sósì, à ń lọ síwájú, à ń lọ sẹ́yìn, tó fi dórí èyí tí ayé fi mọ̀ wá gangan nínú Yorùbá film, which is Morenike Alágolo by Prince Jídé Kòsọ́kọ́, ẹ̀gbọ́n mi. So lẹ́yìn tí Morenike Alágolo jáde, ló di pé wọ́n ń pè wá lọ́tún, wọ́n ń pè wá lósì, wọ́n ń pè wá lọ́tún, wọ́n ń pè wá lósì, a fi tẹ̀síwájú títí tó fi di òní olónìí. Ẹ ṣeun gan-an bàbá wa. Bàbá, gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣàlàyé, ẹ fi yé wa ní pé iṣẹ́ Morenike yìí òun ló jẹ́ kí orúkọ yín gbòòrò, kí gbogbo èèyàn fi mọ̀ yín dáadáa, gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ. Bẹ́ẹ̀ ni Morenike Alágolo. Ibẹ̀ gangan ni Femi Bright ti jáde, orúkọ tí mo jẹ́ gangan nínú ẹ̀. Láti bẹ̀ lọ ni Femi Bright ti bẹ̀rẹ̀ sí ní gbòòrò. Ẹ ṣeun. Bàbá, lẹ́yìn ìgbà tí orúkọ yìí wá jáde, tí ẹ wá rìn ní àdúgbò, báwo ni àwọn olólùfẹ́ yín, ǹjẹ́ ti ní any bad experience kankan, bóyá nípa kíkí àbí tí wọ́n ṣe hùwàsí tí kò tẹ́ yín lọ́rùn, ǹjẹ́ ti ní kankan pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́nà rẹ̀? Àìmọye. Ọjọ́ kan mo kúrò ní National Theatre, so mo wá wọ bus. Bí mo ṣe wọ bus báyìí, bus yẹn wá ti take off. Mo ṣáà rí lady yẹn ṣáà ń sáré bọ̀ púrúpúrú.
ó kọ̀ bọ́ síbi wíńdò apá ibi tí mo jókòó sí ni ó ló ṣì pẹ̀lú gbogbo sinimá tẹ̀ ń ṣeun lẹ tún lé bọ́ọ̀sì mú yẹn ó ṣì àìpó ara ta mi ló yẹ bí pé kí n bọ̀ ní kí n lọ fà but mi ò ní choice I had to continue with my journey àìmọye oríṣiríṣi bẹ́ẹ̀ ẹjọ́ tí àwọn ọmọ ọ̀tá tún kọ́ ọjọ́ kan a lọ sí patí à ń bọ̀ báwọn ọ̀tá yìí ṣe cross mọ́tò mi ní ọ̀nà nìyẹn àwa fún wa ló gbà mí ètè dáwọn lóhùn báyìí bíbù tó dẹ̀ ní mọ́tò mi yẹn ó kọ́ bẹ́ sórí bọ́nẹ̀tì yẹn tẹ̀ wọnú náà kí ni a tún fẹ́ sọ sí yẹn náà lóríṣiríṣi bẹ́ẹ̀ then there was a time náà mo lọ sí patí kan bí mo ti ra àwọn ọmọ táwọn ti surround gbogbo eré àbí tí mo wá bí ṣe máa beat wọn to hit wọ́n sọ fún ọmọ tó pẹ̀lú ní kó gba kọ́kọ́rọ́ kó lọ gbé mọ́tò kó lọ gbé lọ sí apá ibì kan pé máa padà join wọ́n ti wá rí méjì ni wọ́n kọ̀ tẹ̀lé ìkan náà kọ̀ wojú báyìí ni ó kú bí tẹ fẹ́ gbà lé so oríṣiríṣi bẹ́ẹ̀. ẹ ṣeun kí ni ìyàtọ̀ tó wà láàrin ìgbà tí ẹ ń ṣe English film àti Yorùbá film ǹjẹ́ lè sọ àwọn ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ àti pé èwo gangan lẹ́yìn fẹ́ràn jù nígbà yẹn. English yẹn mo kọ́ fẹ́ràn jù but later I fell in love with the Yorùbá category mo dẹ̀ ń kọ script náà tó yẹ pé tí n bá gbá script Yorùbá mú báyìí àwọn Yorùbá ńláńlá tí máa rọ́ wọn jọ sínú ẹ̀ mo like èdè gan bó ṣe English náà ni beautiful use of words bẹ́ẹ̀ náà nínú Yorùbá náà I enjoy every bit of it but pé mi sí English mo gbádùn ẹ̀ but Yorùbá mo gbádùn ẹ̀ but I'm contented being more on the part of the Yorùbá. Iṣẹ́ ògùngùn ẹ ṣe tó dàbí pé ó fún yín ní wàhálà kó tó dín pé ẹ padà ṣiṣẹ́ náà nínú àwọn iṣẹ́ tẹ́ ti ṣe sẹ́yìn tó pé ẹ lè gbàgbé. Nǹkan tí mo ní ìpèníjà tó tóbi gan I was the one tí mo ṣe screenplay èmi ni mo kọ dialogues èmi ni mo dẹ̀ máa direct ẹ̀ a multi-million naira project a very big project ìwúrí ọlọ́fin ìgbà tá a fẹ́ ṣe sinimá yẹn very big project ni o pẹ̀pẹ́ we shot it in Ayalinfo Ayaleko Ayanilaro Ayanijebode Ayanibadagry over 30 million naira nígbà tí about 12 years back nígbà tó wọ́n níyì ni wọ́n lò ní orí iṣẹ́ yẹn but a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn they wanted to start a cast party pé a ní ká fi party ká bẹ̀rẹ̀ tó bá ṣe party yẹn lẹ́nu báyìí the following morning then the job will kick up ká tó kúrò nílé because I'm a spiritual person ẹ̀mí sọ fún mi pé kí n má ìgbéra kí n má ìlọ dúró àwọn ọmọ tájọ fẹ́ lọ àti costumiers gbogbo ẹ̀rù wọ́n ti dẹ̀rù sí ẹ̀mí àti wọn sọ fún ẹ dúró kò tí ì yá ẹ̀mí àti sọ fún mi pé tí n bá tún fẹ́ gbéra tí n fẹ́ force ẹ̀mí àní kí n má ti lọ when eventually I forced myself pé kí ló dé dé ilẹ̀ tíṣú bá ṣe bọ́ sí ọ̀nà nìyẹn àti ìrìn 30 kilometres bí mọ́tò mi ṣe bàjẹ́ nìyẹn dá mọ́tò wọ́n dá dúró síbẹ̀ láti Ayétòrò à ń gba Ayétòrò lọ Ìfọ̀ la fẹ́ máa lọ láti Ayétòrò mẹkáníìkì bàbá mi ṣẹ̀ṣẹ̀ lọ sí Ìkẹjà ọgbà Zik láti lọ ra nǹkan tó fi ṣe mọ́tò yẹn ni time tó yẹ kí n yẹ fi dúró sí mi ò fi dúró we wasted it there wákàtí yẹn àpadà ló ń bẹ̀ that's not an issue bàtà wá fún wa débẹ̀ party ti over àti ẹ̀ báńkì kan mọ́ but I was pleased provided pé ewu kúrò náà kí n tó lọ àwa wọlé wọ́n á park mọ́tò mi sí hòtẹ́ẹ̀lì tí wọ́n kó wa sí mo park ẹ̀ síbí kan bẹ́ẹ̀ bójú ṣe bẹ̀rẹ̀ nìyẹn bójú wọn ṣe bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ gbúgbúgbúgbúgbúgbú mo á sáré jáde nínú hotel room tí mo wà pé kí n lọ bóyá mo wind up àwọn glass mọ́tò mi bí mo ṣe fẹ́ sọ̀kalẹ̀ látòrí kíní culvert wọn sílẹ̀ báyìí bí kíní ṣe yọ̀ mí nìyẹn táìsì àfi gbà ọwọ́ yìí lọ sẹ́yìn tán pátápátá báyìí ó lọ sẹ́yìn pátápátá wọ́n bẹ̀rẹ̀ sí ní rò mí kiri ní òru ọjọ́ yẹn ni kan tó ṣẹ̀ṣẹ̀ gbé mi lọ káwọn kan tó sọ ìròyìn málà kan tó jẹ́ ó máa ń tegun kí wọ́n tó dáwọ́ yìí padà síbí báyìí so throughout that challenges ni mo fi ń ṣiṣẹ́ yẹn the producer kan ti náwó rẹpẹtẹ bẹ́ẹ̀ wanted to stop the job mo ní pé kọ́ máa worry pé I will pull through so wọ́n máa wá fún mi ní treatment níbẹ̀ wọ́n láyẹn wá ń fún mi nọ́ọ̀sì náà wá ń fún mi wọ́n máa fi kìíní so mo gbé sọ́ báyìí ìgbà míì tá a bá ń ṣiṣẹ́ lọ it was so le gan tó yẹ pé èjìká ló yẹ ó dẹ̀ le téjìká bá yẹ èjìká òun ṣe ibi tó yẹ kó yẹ àmọ́ iṣẹ́ lọ ń gbà mí akọ yẹ ni màá kọ́ pariwo ní àwọn yẹn wọ́n sáré àwọn tó mọ̀ ń pàṣẹ àti sáré bọ́sẹ̀ máa tún bá mi kí sí I continued the weather I weathered the storm
so ká jẹ́ ìṣòro ńlá kan tí ìpèníjà kan tí mo kò ní ẹnu iṣẹ́ nìyẹn. Ìwúre Ọlọ́fin, a very very big project. láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé yìí ǹjẹ́ ṣì rántí ọjọ́ tí inú yín dùn àti pé kí ló ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ náà náà. Ọjọ́ tí inú mi dùn jù náà pọ̀ o. Ọjọ́ tí inú mi dùn pọ̀. Irú ìgbà tí mo ní in the early stage, that was around bóyá 1981-82 tí mo ní mo dá theatre group sílẹ̀, African Theatre Reformers. Ìgbà tí wọ́n accept eré wa ní Lagos Television Authority LTV, I was so happy. Ìyẹn apá kan. Then my first eré pẹ̀lú wọn gbà yẹn was Wheels of Justice, English ni o. Tí ó jáde tí mo rìn títì, èmi àti girlfriend mi ìgbà yẹn ni òun ló ṣe lead, obìnrin mi ṣe lead. Tábàjọ jáde ní báyìí, wọ́n máa rí wa, àwọn tó ṣe rere. Ìdùnnú burúkú. Níjọ́ tó tẹ̀ kọ́kọ́ identify wa ní títì, mi ò sùn mọ́jú. Ó kàn lórúkọ èmi náà, wọ́n pè mí títí. So that's one of them. Then when I bought my first car from the proceeds of one of my films, the first car I bought was my V-Boot, padded V-Boot 230. When I took delivery of it, it was one of the happiest moments of my life. Many happy moments like that. Wow, ẹ ṣeun. Yeah. Láti wọ́n ní téèyàn bá níjọ́ tí inú ẹ̀ dì, a ní ti kejì náà. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé, ǹjẹ́ ẹ ṣì rántí pé bí ọ̀pọ̀ tí mo ń díẹ̀ jẹ́ pé kí ló ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ náà. Bí ọjọ́ tí inú dùn ṣe pọ̀, bẹ́ẹ̀ ni lọ́jọ́ tí inú bàjẹ́ náà ní ògbó ń ta. Bí kì í ṣe film, there was a time I directed a film. Film tí mo direct pẹ̀lú ìlágùn àti night àti gbogbo ẹ̀ta kópọ̀. Ìgbà tí film jáde, mo máa wo orúkọ tí wọ́n kọ sí film, orúkọ director mi lọ́kọ̀. Another instance, mo direct a film. Film yẹn dẹ̀ popular, wọ́n hype ẹ̀gún popular gan, ìyàwó onígò. I directed it from the first scene to the last scene of part 1 and part 2 of that movie. Ogogo àti Tóyìn Aṣẹ́wótó Mẹ́ta ni wọ́n lead. When that film came out, the executive producer, orúkọ rẹ̀ ló kọ sí as director. It was a really sad thing for me. Another one, mo tún bá wọn kọ script, mo bẹ́ẹ̀ kan náà kọ script. Ẹ̀rù àyà. This script, wọ́n ti gbé story, they just gave me the title pé write something on ẹ̀rù àyà. This film, when I wrote it, it was well commended. Owólabí Àjàsà Alábẹ́òkúta ni executive yẹn kówó fún. He commended me pé ẹ̀gbọ́n iṣẹ́ ilẹ̀ ṣe ó ní èèyàn bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gbé story fún tí wọ́n rí kọ. Ìgbà tẹ́mi kọ́ odòdó. Ìgbà tí fíìmù yìí jáde, wọn location kan ní Sango. Ìgbà sọ nípa ayélujára tí a máa ń sọ yẹn pé màá ti jáde. Ẹgbàá kan wá. Mo wò bàtí máa lórúkọ ẹlòmíì lọ kọ sí as writer. So those things are, àwọn nǹkan ìbànújẹ́ burúkú ni tó yẹ pé you just feel sad. Ọlọ́run máa gbé ògo èèyàn kẹ́ máa gbé lórí ẹlòmíì. That's stupidity, nonsense. Ó wà saddening. Then the major one, èyí tó bà inú jẹ́ jù, was when my hard drive. Tí hard drive bá jábọ́ lulẹ̀, gbogbo nǹkan tó wà lórí ẹ̀ ó máa parẹ́. And I had multi-million naira projects lórí ẹ̀. Àwọn iṣẹ́ mi, mo ní soap ń bẹ, Shattered Emotion, mo ní movie oríṣi méjì ń bẹ. Mo gbé sórí òkè kọ́bọ̀, mo kàn fẹ́ mú báyìí bó ṣe jábọ́ nìyẹn. Gbogbo nǹkan tó lè wà ní pátápátá, ó dẹ̀ wipe. Gbogbo bí ká gbé lọ, wọn ò rí retrieve. So Ọlọ́run fi òfin, Ọlọ́run ti fọpo rẹ̀ ní àdúpẹ́ fọlọ́run. Lára àwọn ọjọ́ tí inú mi tún dùn jù was when I made the cover of one of the most popular soft-sell magazines in Nigeria, 1990. Through iṣẹ́ tí mo bá Lọlá Fani-Káyọ̀dé ṣe, Mind Bending, I played a lead, John Bayron. After tí iṣẹ́ yẹn jáde, we shot it in 1989, ó jáde ní 1990. But ó jáde, I made the cover. Photo mi wà ní cover Climax àti Vintage Prime People mẹ́ta ìní wọ́n dẹ̀ popular tó ń mi ìlú gbódúgbódúgbódúgbó pé wọ́n ń gbé mi kiri, wọ́n ń tà mí kiri títì. Ọjọ́ dùn ńlá ni, so one of ọjọ́ tí mi ní dùn náà nìyẹn náà. So mo ti sọ pé àìmọ̀ ọjọ́ tí inú dùn nínú iṣẹ́ tí mo ń láyò yìí. Ẹ ṣeun ló ṣá. Àmọ́ nínú àwọn ẹlẹgbẹ́ tí ẹjọ́ ń ṣiṣẹ́ yálà ẹni tí ẹ jùlọ ni àbẹ́ni tí ẹ jùlọ, bàbá ǹjẹ́ ilé ìyọ̀kan ní wọn tó pé ó ṣe nǹkan tó dùn mọ́ yín jù ẹ pé ẹ lẹ́bà ẹ pé tó bá ṣe ń béèrè lọ́wọ́ yín nígbà ẹ ṣì máa ta àti orí tí ẹni ṣe pọ̀ jẹ́ ẹ̀yin ìwé èèyàn bẹ́ẹ̀ nínú àwọn ẹlẹgbẹ́ yín sà. Mo ní Akeem Alimi Ajalaja Ligbo,
He has done so many things to jẹ́ àwọn nǹkan tó múnú mi dùn. I don't need to recount it, but he's somebody that is mo really appreciate gan. Even during the time that I was rejected, he still stood by me. Nígbà tí gbogbo èèyàn kì í pè mí síṣẹ́ rárá, Akin Alemi will still call me for jobs. So he's somebody that I admire and love so much. Ẹ ṣeun gan. Kí ni ìdí tó yẹ pé mo ti máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ pé àwọn èèyàn ń pa àwọn fúnṣẹ́, àwọn èèyàn ń pa àwọn fúnṣẹ́? Kí ni ìdí tó yẹ pé ẹ̀yin náà fi larú àwọn ọ̀gá ìtọ́jà pé wọ́n fi ń pè ní fúnṣẹ́? Ṣé wọ́n rí yín bí ẹni tí ò lè pàfọ́ọ̀mù wọn ni àbí ẹ ṣe àwọn ẹlẹgbẹ́ yín tó kù tí wọ́n fi ń pè yín? Ǹjẹ́ ní ìkọ́tẹ́ mi sọ sọ́yìn? I will not pin it on anybody. Number one, mo lógun abẹ́ àtàrà mi tó ń jà mí tó dojú kọ mí ń jà mí. Ṣé you understand me? Yes. Tó jẹ́ pé abẹ́nu lé mi. Ògbọ́n ni méjì ọ̀hún tó dá mi jókòó. I need láti tún ara wa jẹ. I'm a prophet. Prophet that I'm proud to say I am a prophet. I see things, I know things. Nígbà tí ìṣòro kan máa dá mi jókòó máa bẹ̀rẹ̀, gbogbo iṣẹ́ tó kọ́ àlọ́ mi ní period yẹn, I had seen it coming, and when it started happening, gbogbo iṣẹ́ tó wà lọ́mi, iṣẹ́ tí mo ní lọ́wọ́ tó yẹ kí n lọ ṣe ń gbà yẹn, a máa lọ sí bí about 6, 7, gbogbo ẹ̀ pátápátá, the beginning of ìṣòro yẹn kò sí kankan tí mo padà ṣe. Mo dé mi, ìgbà tí máa débẹ̀, láti bíbá yìí lọ́hùn sí Ìjẹ̀bú-Òde, mo tún miss ọ̀nà mi gan, fíìmù ìwé mímọ́ fíìmù lóní fíìmù yẹn. Mo dé Ìjẹ̀bú gbogbo wọn kọ́ lọ, kí n tó padà wá rí pé Ìjẹ̀bú-Òde ni. Nígbà tí mo pẹ̀lú sí ní pé wọ́n bá máa fi dé Ìjẹ̀bú-Òde, ẹlòmíì ti ṣe róòlù mi. I was returned home without any compensation. There was even an instance, gbogbo àwọn nǹkan tí mo sọ ìtẹ̀léra wọn, there was even an instance, ẹni tí sanwó fún mi. Ó yẹ kí n lọ bẹ̀rẹ̀, ká ní máa lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la nígbà tó dúró èmi. Ẹ má wọrí mọ́, wọ́n fowó yẹn sílẹ̀ fún mi. Lóríṣiríṣi ìgbà yẹn ni àwọn ogun yẹn bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ tó fi di pé ó padà wá di mọ́líkì. Ìgbà tí mo tún yìn ṣàgírí náà, gbogbo àwọn iṣẹ́ tí mo tún wá mi, tí mo wá tún yà fúnra mi, àìmọye tó sùn. Àwọn tí n bá tún bá wọn direct náà, wọ́n tún jókòó lé. Tí n bá ní kí n máa kà wọ́n, ìgbà tí fíìmù tún bẹ̀rẹ̀, many projects ni mo ṣe. Ó jẹ́ pé tán fantastic gidi for social media. Tàbá tí máa show gbé mélòó kan tí wọ́n rí ọmọ comment. This problem will just come from nowhere. Everything àfìdí rẹ̀ mi. I called one house 22 and show lórí Instagram or Facebook nǹkan. Another one beauty salon project báyìí. They are beautiful jobs for social media, for orí internet láti máa gbé gbogbo ẹ̀ wọ́n fìdí rẹ̀ mi. Gbogbo iṣẹ́ tí mo yà, àìmọye iṣẹ́ mi tí mo yà jẹ́ pé ìgbà tí àwọn kan tí mo fi àwọn kámẹ́rà tó ń lò tẹ́lẹ̀ yà gbogbo ẹ̀ àwọn stand ńláńlá dẹ́kun náà ó padà dé bọ́n mi lọ́tọ́ ibi kí wọ́n ní wọn lo kámẹ́rà yẹn mọ́ tí ìṣòro yà pọ̀ máa yọ lọ́tún yọ lọ́sì torí pé wọ́n lo kámẹ́rà yẹn mọ́ gbogbo ẹ̀ di àrùdànù. So I will not pin it on anybody in the industry. Industry challenges are there. There are evil people. There are àwọn afẹ́ ajẹmáfẹ́ ayé wà. But major of ogunlé gangan èyí tó ṣe nínú ọ̀rọ̀ mi ló ń jẹ́ òun. So that's why mo sọ pé àwọn nǹkan tí mi ò sọ rí màá sọ lẹ́nu. Many things. Ẹ ṣeun gan bàbá ṣé lóòótọ́ àti lódodo ní pé nǹkan tó ń pè ní ogun ìdílé wà. Torí tẹ́lómi bá sọ á ní kò sí nǹkan tó ń jẹ́ ogun ìdílé, kí ló ń pè lógun ìdílé? Gbogbo ẹ̀ fantasy ni, a kò ń wíwèé kúwèé ni, a kò ń lọ. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin àgbàlagbà ẹ tún pera yín ní prophet, ẹ tún sọ pé ẹ rí àwọn nǹkan yìí kó tó dín pé owó bẹ̀rẹ̀ sí wá ṣẹlẹ̀. Bàbá ṣé ẹ gbégbèsè kó tó dín pé nǹkan yìí dé kí nǹkan yìí má lè fi ṣẹlẹ̀? Ǹjẹ́ ẹ gbégbèsè nígbà yẹn sá? Ọlọ́run má jẹ́ kí ogun tí ó jù wá lọ kó jà wá. Àmín Jésù. Tógun tó bá jẹ́ jù wá lọ bá jà wá, Ọlọ́run bá nìkan náà la máa dìrọ̀ mọ́. Ẹ ṣoògùn kò ní ṣiṣẹ́, ẹ lọlé aláfa kò ní work, ẹ lọlé babaláwo kò ní work, ẹ gbẹ̀bọ kò ní work. Ogun tó tó ogun gidi tó bá dojú kọ ogun tó jókòó tì yín báyìí pé ibo ló fẹ́ lọ tó bá dojú kọ ẹ̀yìn kan sọ pé kò sáyà bí kò sógun. I will tell you an instance. There was a day, I told you that I am a prophet to the core. I see things out of the ordinary. There was a day in Jokon, in the master bedroom of my house. Mo dìde, mo lọ tọ̀ lóru.
mo lè ṣe ń tọ̀ bí corridor kan yọjú síbi window láti window bedroom master bedroom ẹ̀ máa wo corridor yẹn. From that corridor I was hearing the voice of a female saying mama mama ẹ wá wò ó wá tọ̀ mama mama ẹ wá wò ó wá tọ̀. At that particular moment it did not sink. Mo padà sórí bed. My wife was on the bed. I went back to bed and slept. It was in the morning lójú mi wá ṣe wàhálà pé who was the lady talking lóru pé kí wọ́n wá tọ̀. Ìgbà ẹni mo làákẹ́ mi ṣe wá sọ. Now I now called the knocked on the door of ọmọ tó ń bá a gbé pé wá gbé girlfriend wálé ni ó ní girlfriend báwo ṣe bí. Àjọ wà ń pàrọ̀ níbi tó ní kálukú wọlé lọ sùn ní bó ṣe ní wọ́n lẹ́ wá. Àwọn ẹni ibi ń ṣèpàdé inú ilé yìí o. Nǹkan báyìí ni mo gbọ́ o. Wọ́n ní àfáà sọ̀rọ̀ òjò ń kù láti wá ṣẹ̀rí sọ̀rọ̀ mi bí àmọ́ sọ̀sọ́ kú sọ o àbí mo sọ rádaràdà o. About 2 weeks to that time èèyàn kan that lady came from Libya ó wá gbéṣẹ́ fún mi to direct. So wọ́n lọ sínú trance nínú story yẹn church kan báyìí ní ọ̀nà Ìgàndò ní church tá a wá lò. Bàtà dé church yẹn tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ ìyá tó wà ní church yẹn wọ́n ń pè ní Indian Malaika ni wọ́n ń pè ìyá yẹn. Ìyá yẹn wá pè mí Mr. Bright o tẹ́ bá ṣe tán lẹ́nu wá lórí òkè o ẹ lè wá rí madam that's good. So bàtà ṣiṣẹ́ tán me my wife and my personal assistant àwa wọlé lọ síbi tí ẹlẹ́mi wà. The first thing tẹ́lẹ̀ mi yẹn máa sọ́kọ̀ gbójú òkè kọ́ ọ̀dọ́ ọkọ ni bàbá àwọn ẹlẹ́yẹ ń ṣèpàdé inú ilé yín mo kàn bójú ìyàwó mi ni mo wojú PA mi ìyẹn ni mo fi sọ pé àfáà sọ̀rọ̀ òjò ń kù. So ìyẹn ló fi credence sí ọ̀rọ̀ tí mo sọ pé èèyàn ń sọ̀rọ̀ nínú ilé mi lóru tí mo ní àwọn èèyàn ń ṣèpàdé. So èèyàn tó sọ yóò sí now I have another one nípa àwọn ìrírí àbàmì kì í ṣe lẹ́nu iṣẹ́ o but inú ilé mi part of my personal struggle. There was a day I had a dream. Wọ́n ẹyẹ méjì kan níbi bá kan wà nínú ìpálọ̀ mi báyìí ibi báyìí mo rí ẹyẹ kéékèèké méjì ń bẹ. So I now throw a stone at one. Èyí tí mo sọ kòrò yẹn ó wá já lulẹ̀. Wọ́n wá níta ló ní ó wá pọn pé méèdì ọmọ ọ̀dọ̀ mi tó ń bá mi ṣiṣẹ́ nílé obìnrin pé òun ló kó ẹyẹ yẹn síbẹ̀. Ẹyẹ yẹn jábọ́. Ìgbà tó máa di àárọ̀ I was still narrating the dream to somebody ni mo kọ̀ gbóhùn ẹyẹ kọ́kọ́ dún ní píọ̀n lẹ́rú bàbá mi kí ló ṣẹlẹ̀ ká máa ṣílẹ̀kùn báyìí that lady òun ló ti wà ń ta ó wá mú ẹyẹ bá ṣe ọjọ́ ẹ̀ ọmọ mi wá pẹ̀lú mẹ́tọ́ his aunty so that saw this bird here. To God be the glory ọlọ́run ọba tóbi o tí tóbi ọlọ́run ọba ẹyẹ gangan ta sọ̀kò fún nínú àlá mi gangan same type same size same colour same feathers same everything bó kò ṣe ìbá tó jálulẹ̀ bẹ́ẹ̀ ló ṣe wà lẹ́nu ọ̀nà yàrá mi ẹ̀kan wá sọ pé yóò sì ẹ̀rẹ́ tó sọ pé yóò sì burú kò tí ì ráyé ni ò dáyé mu. So mo ṣe sọ pé ṣẹ̀mọ̀ pé inú ilé mi ni kì í ṣe pé bóyá lẹ́nu iṣẹ́ but it's part of my personal struggles ara ẹ̀ nìyí láti fi mọ̀ pé ayé wà ọlọ́run dẹ̀ wà. Ẹ ṣeun gan. Bàbá tí àwọn èèyàn bá ń dojú kọ irú àwọn nǹkan báyìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà nílé tí wọ́n ń larú àwọn nǹkan báyìí kọjá ṣùgbọ́n ẹlòmíì á wò pé tí òun bá ti ń larú àwọn nǹkan báyìí tó fi sọ́tún tó fi sósì tí kò lọ́nà àbáyọ ẹlòmíì á wò pé bóyá kóun kúkú kóun ṣọkùnrin kóun máa bá tiẹ̀ lọ nígbà tóun ò rí jẹ tóun ò rí mu tó dẹ̀ dín pé gbogbo àwọn èèyàn wọ́n fòun ṣe yẹ̀yẹ́ àwọn pé kóun ṣọkùnrin kó máa lọ irú ọ̀nà owó gangan lèèyàn lè gbà tí èèyàn bá ń larú àwọn nǹkan báyìí kọjá ó fi dín pé ẹ̀yin náà gan fi wà láyé tẹ́ fi wà láyé tẹ́ ṣe ń rí jẹ tẹ́ ṣe ń rí náà tẹ́ ṣe ń rí lò torí kò séèyàn tó lè ní báyìí tó lè sọ pé bàbá yìí gbogbo nǹkan. ẹ̀rọ níṣòro ọlọ́run ti kápá gbogbo ṣòro lé ayé mi o I'm well I'm healthy I don't have any special ailment but the part ọlọ́run ọmọdún tí mo ti mọ̀ ní hospital gbẹ̀yìn ńlọ́gùn ńlọ hospital ńlọ kankan bẹ́ẹ̀ dẹ̀ ní ogun tó dẹ̀ kó bò mí ogun tó lè kó lu èèyàn mẹ́wàá ó jùlọ lọ́kọ́ lu èmi nìkan ṣe ogun tó ju ọjọ́ orí mi lọ but one thing that I will say ogun yẹn most people ti rú ogun báyìí bá dojú kọ wọ́n á mú wọn bọ́ o but nǹkan kan ṣo ló ṣiṣẹ́ fún mi that is Holy Spirit ìdíjọ́ máa ń pè mí ní wọ́n ní ẹ̀mí mímọ́ olùtùnú because every now and then ni ẹ̀mí máa minister fún mi tọ́dẹ̀ yìí ń fi ibi tí mo yìí ń lọ hàn mi tọ́dẹ̀ yìí ń fi bí ṣe máa borí ìṣòro tọ́dẹ̀ yìí ń fi ipa tí mo yìí tún máa yìí kó nínú iṣẹ́ tí a yìí ń sọ̀rọ̀ ẹ̀ yìí tí mo dẹ̀ nígbàgbọ́ tí mo dẹ̀ dìmú gbirigbirigbirigbiri. At times when I start praying
praying in the night weeping nígbà tí ìṣòro mi le gidigidi I will hear voice that voice will say no mi ẹnu sẹ́ ló máa borí ìṣòro yìí so ìdí tí tèmi fi yàtọ̀ sí ẹlòmíì nìyẹn so èmi tó yẹ pé mò ń rí ẹ̀mí kan tó ń sọ fún mi màá la lálàá màá gbóhùn màá ríran pé àní kò fọwọ́ wọ́nú bẹ́ẹ̀ ni tí bá dẹ̀ bá wọn lọ sẹ́ni church báyìí kí n tó balẹ̀ báyìí máa sọ pé bàbá ibi tẹ́ máa padà dé lérò pé ẹ lè padà dé bẹ́ẹ̀ mọ́ nínú ayé tí mo dẹ̀ yìí nígbàgbọ́ in spite of my age and to God be the glory I know things are gradually changing bí n ṣe wà ní gbogbo àgbà ọba àṣọ ẹ̀kọ́ ni mo wà mọ́ báyìí náà ń ṣọpẹ́ fọlọ́mù ń gbégbá ọpẹ́ náà so ìyàtọ̀ tèmi àti tí wọ́n ní pé ẹ̀mí mímọ́ olùtùnú ó ń bá mi deal àbí nígbà tó bá ti fi nǹkan hàn mí pé àní má sùn ohun máa gbóhùn báyìí clear voice pé ọ̀gbẹ́ni omi jí ẹnu sẹ́ àníbi tá yìí mú ẹ lọ́jìnà ó kí ni mo fẹ́ para mi fún gbogbo ẹkún tí mo sun lórun yẹn tí bá ti gbẹ́yìn báyìí bèṣe máa ń ojú mi nìyẹn pa màá tún dìde màá tún ta bọ́nbọ́n lára ọjọ́ kejì so ẹ̀mí mọ́ ló sì fún mi ẹni tí ò bá wá rírú ìtọ́nà yẹn olóògùn tó já mi amóhun bọ̀ o agbé nǹkan jẹ o ó pọ̀ o. ẹ ṣeun bàbá nígbà tí orúkọ yìí tó fi ń lọ káàkiri tó fi ń pè Femi Bright lọ́tún Femi Bright lọ́sẹ̀ bàbá ǹjẹ́ rí ìgbà tó dàbí ìgbà tó bóyá àwọn ẹlẹgbẹ́ yín ní iṣẹ́ tí ẹ̀ ń ṣe rí ìgbà tó bóyá wọ́n ń nawọ́ àbúrò kan sí ní gbogbo kúrò lè torí gẹ́gẹ́ bí a ti ṣe mọ indọ́sì tí a rà a mọ̀ pé ibi tó yẹ pé competition wọn ò fẹ́ kí èèyàn ó ga jù wọ́n lọ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ láti ìbẹ̀rẹ̀ ǹjẹ́ rírun kan tó jọ bẹ́ẹ̀ nígbà. Bàbá ní kò sí irọ́ ni mo pa ó wà dáadáa nígbà tí mo fẹ́ show fíìmù mi ní National Theatre Ìgbèkùn tá à ń ṣe nígbèkùn ní National Theatre 1995 àròsàn ó ti wà lamẹ́ríkà sí àròsàn wa mú mi lọ pé má wò lásán o nǹkan kan ó mú lọ sọ́dọ̀ àfáà kan nítòsí National Theatre bẹ́ẹ̀ ni that àfáà now told me ó ní ó wá dárúkọ èèyàn kan òkè yanyan lẹ́ni náà wà ó ní ohun ọmọ kan tó máa pẹ̀yìn àti lágbájá yìí pọ̀ o pé lágbájá yìí pé ó gbọ́wọ́lé yín o mo wá wà ní Ibadan-Femi National Theatre mo wá rídì fíìmù yẹn ó nà gbogbo fíìmù tó gbé yàtọ̀ sí ẹdúnjọ bíi nǹkan kọ́ọ̀dì tó ń jọ figagbága nígbà tó wó níyì millions la kó jáde kúrò ní National Theatre níbi tí fíìmù yìí pàdé ó da National Theatre rẹ̀ so most of àwọn fíìmù tàjọ ń pàdé bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń fi fíìmù mi náà wọ́n wá ń wò pé ìjọ́ òlélé ìdè kò dẹ̀ pẹ́ tí mo ṣe join wọn ní Yorùbá Theatre pé ta lélẹ̀ ìbolo ti wá kí ló gbójúlé ìdí ìran yẹn pé lágbájá yẹn èmi ò ní ìdàtí dárúkọ ló ẹ̀bọ̀ mú mọ́ pé ẹ mọ̀ pé ẹni ẹ sọ ó tún wá ní ọmọọṣẹ́ mi kan nígbà tí mo wà ní Èjìgbò mo ní barbing salon ní Èjìgbò ọmọ kan tó má mi gẹrun àfẹ́ máa wá gẹrun lọ́dọ̀ mi ó máa ń pè ní màlẹ́ mo rò pé òun ló kọ ní kéwú àfẹ́ yẹn wá rí polówó fíìmù yìí ó rí ní ìyẹn Ìgbèkùn yìí ó rí lórí báyàwá ó wá bóun náà ti wá bá mi ní National Theatre òun náà dẹ̀ pè ní sẹ́gbẹ́ kan that same person tí àfa tìbí sọ lòun náà sọ pé èèyàn báyìí olórúkọ ńlá lẹ́nu náà pé èèyàn báyìí ẹ ṣọ́ra sóbi tí wọ́n ń bọ̀rọ̀ lọ that person ó ṣe ẹni ẹ ṣe nǹkan yẹn o I didn't see it I didn't know ó ń papọ̀ mọ́ èyí tó ń jà mí ní abẹ́nú ilé mi ó wá di time tí ní bíi some few years back nígbà tó di pé wọ́n ń ṣẹ́ àwọn ogun yẹn ìgbà tí wọ́n wá ń ṣẹ́ àwọn ogun yẹn fún mi wọ́n máa fi àwọn ogun yẹn hàn mí kọ̀ọ̀kan wọ́n wá padà gbé ẹni wá ẹ wo ọdún yẹn lọ́hùn wọ́n wá padà wá gbé ẹni yẹn wá that vision now came back that same thing tí gbogbo wọn sọ I now saw it again wọ́n wá ṣe fún mi ẹlòmíì gan tí mi ò mọ̀ that was a person àjọ wà nínú Mọ́rẹ́níkà Alágolo lẹ́yìn tá a ṣe Mọ́rẹ́níkà Alágolo lọ tá a ṣe Mọ́rẹ́níkà Alágolo tán ó pè mí síṣẹ́ ẹ̀rọ tó pẹ̀ tí mo join wọn náà ní ìgbà yẹn ó pè mí síṣẹ́ mo dẹ̀ lọ ṣe it was during the time tí wọ́n wá ń fi àwọn nǹkan wọ̀nyí tí wọ́n fi ń hàn mí wọ́n padà wá fi hàn mí pé owó tó san fún ẹ lọ́jọ́ yẹn ó gbòògò lọ́wọ́ ẹ ni o ó yá ṣe nǹkan báyìí kó fi gbogbo ẹ padà mi ò dẹ̀ rórí so we are living in a wicked world wọ́n ní wọ́n ara lé ayé gbé fún yàn kí ló fún ara lé ayé gbé fún yàn ẹni tí ò bá ní ògo wọ́n ṣetán àti gbògo lọ́wọ́ ẹni tó lógo kan gbà fẹ́ni tí ò lógo òun ló ń pè ní bí wọ́n fi ara lé ayé gbé but I have to say today oníkàgbọ́ máa ṣe oṣù náà eré ìje nílé ayé ọjọ́ kan kò sẹ́ni tó máa lo ilé ayé tó fẹ́ lo ilé ayé gbò ọjọ́ kan gbogbo àpàdé. ẹ ṣeun gan bàbá látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé ǹjẹ́ ní ọjọ́ kan tẹ́ kò fi jókòó ní pé
ìbámọ̀ mi ìbá dẹ̀ ti gbégbèsè rẹ̀ tó dàbí ìgbà pé èèyàn regret ni pé mi ìbá dẹ̀ ti ṣe nǹkan báyìí ẹ wá ṣe ẹ wá padà pé ká ní mo ṣe ibi tí mo wà nígbà tí jù báyìí ǹjẹ́ ẹ fi gbọ́kàn ló bẹ̀rẹ̀. The only regret tí mo máa ní kì í ṣe ní láì níṣẹ́ o pé ìgbà máa lọ báyìí nǹkan tó fa ogun abẹ́lé tó ń jà mí ìbámọ̀ kí n má ṣe tí mo máa ń regret ọ̀rẹ́ fi máa ń bá àwọn ọmọ mi wí ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹ má làgídí. That was first wife mi ìgbà tó ìyàwó tí wọ́n kọ́ fẹ́ ìgbà tó travel abroad la break so during those period kò pẹ́ náà tí ó ti sọ pé òun ò ṣe mọ́ tó ní kálukú ti wà láyé gbogbo ibi tí n bá dé wọ́n ní má gba ẹni padà o tí n bá dé má gba ẹni padà kò dáa kí wọ́n máa stubborn mi ò lè ka ibi náà láyé kí n tó wọ any church torí pé church person máa ń lọ church gan any church or church wa bí àwọn bá lè jọ wá first máa jọ bọ̀dá pupa ẹ dìde ìyàwó kan kọ̀yìn ó wà nínú ibi ó ń padà bọ̀ ẹ má gbà èèyàn sọ títí mo tún fúnra mi wá rí ìgbà tí mi fúnra mi wá rí bí ṣe rí rè mo rí pé mo ń pàánù lé ilẹ̀kùn mi kọ̀ dùn kòkòkò tí màá ṣílẹ̀kùn báyìí ló bá di ìyàwó mi tó ti lọ yẹn n bá fò mo bá gbé sókè mi ṣe ṣílẹ̀kùn tó wọlé nìyẹn jókòó ǹjẹ́ kí n lọ báyìí bomi láti mo lọ sínú kí n lọ bí mo kọ̀ rí pé nǹkan kan kán sílẹ̀ ni kí ló kán sílẹ̀ mo kọ̀ wẹ̀ gbogbo ẹ̀mí báyìí kún fún ẹ̀jẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kán sílẹ̀ báyìí tó wọ́n tó fi hàn mí fúnra mi pé ó máa lẹ́yìn tó máa lẹ́jẹ̀ and when she came back and truly in 1996 she came back I accepted her ìyẹn ló wá fi nígbà tí mo gbà yẹn ló wá tì ló sẹ́ẹ̀tì ẹni tó kó ogun bọnú ilé ayé mi ló sẹ́ẹ̀tì against mi ogun ṣe ti bẹ̀rẹ̀ nìyẹn ogun tó bá ilé ayé mi pò tó fi mi lábàlábàlá ṣé n bá mọ̀ pé tí n bá gbà yẹn pé ogun tó máa kì wọlé ayé mi ogun tó máa bá mi títí dọjọ́ arúgbó ni mi ì lè sọ ìṣòro tó ti bá mi tán ṣé ti sìgbà kan sickness ni kí n máa ṣubú títí kan tó ṣẹ̀ṣẹ̀ mọ bó tẹ̀sí ayé mo ṣe kan tó mọ̀ pé cholesterol ni ṣé ká sọ yẹn ni ẹ wò ẹ jẹ́ ká mẹ́nu kúrò ń bẹ kó má dàbí pé mò ń sọ̀rọ̀ jù. bàbá ẹ má bínú o ìyàwó tí ẹ ń sọ yìí ǹjẹ́ ṣé wọ́n bímọ fún yín nígbà yẹn kó tó di pé wọ́n kọ̀ yín sílẹ̀. kó tó lọ kò bímọ. wọn bímọ fún yín ìgbà tó lọ ibi tó lọ yẹn ṣé wọ́n bímọ lọ́hùn. ó bímọ kó tó padà wá òun àtẹnìyẹn wá break ó padà wá kó wá meet me. láti ǹjẹ́ mi mọ̀ ṣé eré èèyàn kan tó sọ fún yín tó pè é wípé àwọn rí nǹkan kan tó jọ bíi Jídé kò sọ̀kan lára yín tó láti ìgbà tí mo ti lọ fún yín. ó pọ̀. láti ìgbà tí mo ti wà níwájú yín mo rí àwọn. Sora bẹ́ẹ̀ ni Prince Jídé ẹ̀gbọ́n mi lára mi is my brother. ǹjẹ́ ẹ ti jọ ṣiṣẹ́ pọ̀. àwọn lọ́ni fíìmù tí mo fi star náà mo rẹ́ni ká alágolo. àwọn lọ́ni. ọmọọba Jídé kò sọ̀kọ́ ló ní fíìmù tí mo fi star ní gbogbo àsìkò yẹn dẹ̀rẹ́ náà gbogbo fíìmù tó ń ṣe ń gbà báyìí pátápátá pápágbọ̀ ẹ̀ ló ń jù mí sí. a jọ gbé ládùúgbò dàgbà ní ẹ̀gbọ́n mi ni wọ́n primary school kan náà lájọ lọ primary school Methodist school mo lọ senior mi ní wọ́n dé primary school set àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n Methodist primary school ni wọ́n lọ níyàwó Methodist primary school ni mo lọ ní gbogbo ẹ̀gbọ́n mi lọ àdúgbò wa same street báyìí junction Kun street báyìí Kun street ní ilé wa tán bí àti ní ilé wọn so ẹ̀gbọ́n mi gidi ni wọ́n there is no two ways about it. So that surah, let me tell you one story. There was a year tí wọ́n ṣe fíìmù kan, èmi ni mo lọ lead fíìmù yẹn, biography Akala. He was then the governor of Oyo State. Story ẹ̀ ni wọ́n ṣe. So wọ́n ní wọ́n wá ẹni tó jọ. So láàrin mi àti Uncle Jídé Kòsọ́kọ́ ni wọ́n wá pen down. So láti pé definitely àwọn méjì ní nǹkan kan in common nìyẹn tó fi ṣe gbà because eventually when they gave me to they said between èmi àti Uncle Jídé Kòsọ́kọ́ ni wọ́n jọ kọ sílẹ̀ pé lára àwọn méjì ni kan mú ẹnìkan pé àwọn méjì ni àjọ. So saying that surah you are not far from the truth. Wow, ẹ ṣeun gan-an. Yeah. Láti ìgbà tẹ́ ti wá ṣiṣẹ́ pẹ̀lú Prince Jídé Kòsọ́kọ́ bàbá kí ni nǹkan tẹ́ rí lára wọn tẹ́ fẹ́ràn jù lára wọn bóyá nínú wà àbí nínú ìṣesí. Uncle Jídé is a highly talented filmmaker. There's no two ways about it. For him to act is there. He will flow with any role, any character. It's in him. It's in his blood. It's acting, theater is his life. When to direct is there. Production of his own is there. So I had a lot that I copied from him. It's my senior. It's my brother. It's my ọ̀gá. Ẹ ṣeun gan. Yeah.
bàbá bí ẹ ṣe ń gbà fún Princess Kòsọ́kọ́ tẹ́ ń sọ pẹ̀lú gbogbo ẹni yín pé ọ̀gá yín ni wọ́n, a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ń ṣe irú iṣẹ́ tí ẹ̀ ń ṣe ìta ti bá sọ̀rọ̀ tó jẹ́ pé irú àwọn ẹni tá ẹ dárúkọ yìí wọn lè fi gbogbo ẹnu sọ pé ẹ̀gbọ́n àwọn ni, kódà ẹ tún sọ pé nílé ìwé tẹjọ lọ ní pé sínà yìí gangan ni wọ́n jẹ́, ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta a ti rí àwọn àgbàlagbà kan tí wọ́n jáde tí wọ́n sọ pé àwọn ti lò kọjá 40 ọjọ́ nínú eré orí ìtàgé. Nígbà tá a tún wá dé àwọn ẹni tó mọ̀ wọ́n wá ń sọ pé irọ́ ni wọ́n ń pa. Ẹ̀sà ǹjẹ́ lè sọ̀dí tí àwọn èèyàn ṣe máa ń bu ọjọ́ orí mọ́ iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n dẹ̀ mọ̀ pé lóòótọ́ àwọn ò tí ì débẹ̀, kí lẹ rò pé àwọn èèyàn ṣe máa ń ṣe bẹ́ẹ̀ àgàgà kínní inú àwọn Yorùbá industry ló ti kọ́ mọ́. táwọn fẹ́ gbà pé èèyàn kan ju àwọn lọ, táwọn fẹ́ gbà pé èèyàn kan àwọn bẹ́yàn kan bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn, àwọn lọ́mọ ara wọn ló fà á. Tí what they have put into the industry tí ó bá dá wọn lójú, wọn nígbà tí ṣàfikún. I told you when I formed that my theatre group, that was in 1981. Ẹ̀ka ọjọ́ yẹn náà ṣé kò tó láti fi proud kí mo tún fẹ́ bùkún sí. I can quote ẹni tó ń produce fún wa ní LTV8, máa dárúkọ ẹ̀ dáadáa, Túnjí Majid lórúkọ ẹ̀. Òun ló ń produce wa. Àwọn group bíi méjì mẹ́ta ni wọ́n máa wá ṣeré wa déédéé lórí platform yẹn. My group Kàkàkí performance. Gbogbo àyìn náà ni àwọn ń ta náà lọ wà ní group àwọn Kàkàkí yẹn nígbà yẹn. Wọ́n máa ń show tí wọ́n náà dẹ̀ àwọn group kan báyìí ní Kòròdú. Àwọn group mẹ́ta yẹn náà máa ń show ẹ̀. So and before that time NTA ayé ní àwọn productions tí mo dárúkọ yẹn àwọn àgbà torí kó tó di pé ayé fídíò dé NTA ni the only place tí oníkálukú tó bá jẹ́ actor tó ti lè ráyè lọ to showcase yourself. Yes, NTA everybody máa lọ. Gbogbo àwọn tó bá wà ní set yẹn ní category yẹn gbogbo productions tí mo dárúkọ yẹn wọ́n á ṣe báyìí ni wọ́n á nù Amshia Theatre, Play of the Week, Lego Langur, so many Third High. Kó tó wá di pé mo bá lọ Láfáníkà Òde Láfáníkà Òde ó kọ́ ṣe mind bending after kọ́kọ́ ṣe Mirror in the Sun, after Mirror in the Sun ló ṣe mind bending. In that mind bending I played lead. We shot it in 1989 ó dẹ̀ jáde in 1990. Òun mo sọ pé ó fi mí sí cover climax. Kí ni mo tún fẹ́ bùkún gbogbo èyí tí mo ní. I'm proud of ìgbà tí mo ṣe when Uncle Wale Adenugatu is my brother kí wọ́n tó wọnú pé wọ́n fẹ́ máa ṣe television productions magazines Ìkébé tí wọ́n ń ṣe, then mo bá wọn máa model fún wọn front àwọn models máa wà níwájú magazine tó máa ń wọ àwọn aṣọ àwọn designers wọn yẹn máa ń bá wọn ṣe. Gbàtàn dẹ̀ fi wá di pé wọ́n fẹ́ wá ṣe television play wọ́n fẹ́ wá ṣe television production èmi mo dẹ̀ ti ń stand by èmi ni wọ́n come to their mind, so now it came from me. Èmi ni coordinating producer of the first television production. Wọ́n ti ṣe big screen movie o but television which was Binta My Daughter. Binta My Daughter yàtọ̀ sí Binta My Friends. The first one was Binta My Daughter. First TV production Wale Adenuga ni. I was the coordinating producer. It was in my house that we did the casting. I just share everything before Ajasco no. Gbogbo cast tó bẹ̀rẹ̀ Ajasco èmi àti wọn side by side bala ṣe gbogbo casting. There's another ẹ̀gbọ́n mi náà nìyẹn náà. Àmọ́ dẹ̀ ṣe iṣẹ́ rẹpẹtẹ nínú iṣẹ́ wọn. Àìmọye roles ọkọ pẹ́pẹ́yẹ oríṣiríṣi tí mo ṣe ní inú Ajasco family mo ṣe ní Binta ní àti gbogbo àwọn productions wọn. Wow. So I'm proud of how far I have come. I'm proud of the little that I have done, the little contributions I have done. I'm proud of it. I'm proud of where I started. I'm proud of where I am. I'm proud of where I am going. Wow. Ẹ ṣé. Ọlọ́run ló ń dédé lọ́dọ̀. Àmín. Bàbá, ǹjẹ́ ẹ ti ṣiṣẹ́ kan rí tó pé ipa tẹ kó nínú iṣẹ́ yẹn nígbà tẹ padà délé? Ẹ wá ń rí àwọn àpẹẹrẹ iṣẹ́ tí ẹ lọ ṣe, ẹ wá ń rí lójú ayé pé bí àpẹẹrẹ ń sìn. Ó ní èèyàn kan tí a bá sọ̀rọ̀ tí wọ́n fi yé wa ní pé àwọn ṣe adigunjalè nínú eré tí àwọn ṣe yẹn ní pé ọlọ́pàá wá mú àwọn. Wọ́n wá nígbà táwọn wá padà délé táwọn ti ẹ̀ jókòó pé káwọn náà àwọn táwọn ti wà ní location láti bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì jẹ́ káwọn náà yọjú sí àwọn ọ̀rẹ́ wọn káwọn ṣeré lọ. Wọ́n níbi táwọn ti ṣeré lọ àwọn bá dé àdúgbò yẹn wọ́n ní àwọn mọ̀ pé àwọn adigunjalè ti wá jalè ní àdúgbò bẹ́ẹ̀ ó ṣe dín pé ọlọ́pàá ń ṣàwọn ènìyàn yẹn. Àwọn ọlọ́pàá tó dẹ̀ wá wọ́n ní kò ṣàwọn ọlọ́pàá tó yẹ pé bóyá wọ́n ń fẹ́ gbọ́rọ̀ àwọn tó máa ń dà nǹkan bojú ni tó yẹ pé wọn ò tiẹ̀ rẹ́ anybody. Ó dà pé ibi táwọn adigunjalè yẹn tó ti lọ jalè èèyàn tó lórúkọ ní ìlú ni wọ́n lọ jalè lọ́dọ̀ wọn ní bó ṣe kó àwọn yẹn ó bá dé inú Black Maria láti Black Maria wọ́n gbá wọn dé Agodi nílùú Ìbàdàn. Wọ́n ní ibi táwọn wà náà pé
Ọlọ́run má jẹ́ káwọn ṣe rìn wọn á ní ọlọ́pàá tó gbà wọ́n lẹ̀ táwọn jọ ṣe fíìmù wípé àwọn ò tiẹ̀ mọ̀ pé ọlọ́pàá gangan ni lójú ayé wọn ní òun ló wá sí Agodi làwọn bá sọ pé ẹ sà bọ́dá èmi ní kíní kan kìnìún kí lẹ̀ ń ṣe níbà lọ́nà bá sọ pé wọ́n káwọn mọ́ rógà ní ibi táwọn ọlọ́pàá ti ń ṣàwọn wọn ní ẹni yẹn ló gbà wọn jáde nínú Agodi lọ́jọ́ táwọn sọ ẹ̀ wọn nígbà táwọn bá délé làwọn bá ronú padà pé ṣé kò ń ṣe pé iṣẹ́ tí àwọn ń ṣe ibẹ̀ ló fi àpẹẹrẹ rẹ̀ wọ́n ní àtìgbà yẹn làwọn ò ti yẹ́bà ṣe tó bá ti jọmọ́ nǹkan crime pé táwọn bá dẹ̀ máa ṣe ó ní àwọn ìgbésẹ̀ tí àwọn máa ń gbé ǹjẹ́ ti ever nírú experience bẹ́ẹ̀ ẹ pé bóyá ìṣiṣẹ́ kan tẹ padà délé tẹ padà wá rírú àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Àwọn tí wọ́n sábà máa ń rírú àpẹẹrẹ náà tó yẹ pé stereotype tẹ pé wọ́n dojú rólò lè kọ́ wọn gbogbo tó bá ti yọ báyìí olè ní tó bá ti ẹ̀mọ́ olóbìnrin nǹkan tá jìgìjàgà máa ń ṣe ní ìgbà ayé àjìgìjàgà mi so rest in peace tó bá jẹ́ olè ní olè irú wọn ni irú ẹ̀ lè ṣẹlẹ̀ sí èmi àwọn roles máa ń wà diversified oríṣiríṣi roles I play lover boy I play thug I play boss I play father I play so many but ìṣẹ̀lẹ̀ kan tó kọ̀ ṣẹlẹ̀ sí mi orí tí ó pẹra mọ́ tó jẹ́ tó bá ọ̀rọ̀ wàhálà ọlọ́pàá lọ ní time kan mo ní àwọn ìbọn fake ìbọn náà ní ìbọn igi ni o tá máa fi ń rent àní uniform náà tá fi ń rent I was not even part of this production wọ́n yà ní ìjú side wọ́n wá rent ẹ̀ lọ́wọ́ mi ni so ọmọ tó wà lọ́dọ̀ mi mo wá kó wọn fún àti àwọn aṣọ sójà àtàṣọ ọlọ́pàá àti ìbọn ọmọ wa ń gbé lọ so lábúlé Ẹ̀gbá bó ṣe dá ọmọ dúró mi wọ́n gbé wọn lọ sí police station wọ́n pè mí mo débẹ̀ àti mo dé police station wọ́n ní èyí ní kékeré kan báyìí tí wọ́n gba lancet aṣábẹ̀ sí àbẹ̀sí fà bàtà àwọn ọlọ́pàá kan ṣàbá mi sọ̀rọ̀ pé ṣé wàá da irú mi pé irú level mi kẹ wọn náà tì mọ́lé pé ọmọ yẹn wọ́n ti ti ọmọ yẹn mọ́nú lé pé ṣé kan ní wọ́n tì mọ́lé pé because kìnìún ti lu òfin bẹ́ẹ̀ yẹn mo ṣàfihàn wọn láwọn owó kan wọ́n ní kí n lọ bí kí n padà láàárọ̀ ọjọ́ kejì pàtó máa dára lọ́jọ́ kejì àwọn ọlọ́pàá yẹn bẹ̀rẹ̀ sí ní pè mí ọ̀gá wọn DPO wọn nígbà tó dé tó sọ pé we are not going to take this one lightly kankan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣàpè mí mo débẹ̀ ìgbà tí mo débẹ̀ ọ̀gá wọn ní kí n jókòó ṣé mo ní ẹ̀ ó ní kí n jókòó wọ́n ṣe gbé mọ́tò ọlọ́pàá oníṣàrẹ́ bó ṣe gbé síta nìyẹn bàbá ní kí n wọ́n náà I called my wife I called some people ọ̀nkùnjì ẹ̀gbọ́n mi àwọn ni president ANTP gbà yẹn mo ti pè wọ́n Remi Toffee ni governor Lagos State chapter kiniwa mo ti pè òun náà wọ́n ń gbé mi lọ wọ́n ṣe ń gbé mi lọ I sat at the back wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lẹ́nu èyí tó gbowó lọ́mi ó ní kí n rán létí kan kó àwọn jacket fi mi wá wọ́n kó wá gbogbo àwọn jacket tí mo wà nínú ẹ̀ wọ́n kó wá lórí òun ló fi máa bẹ mi sọ̀rọ̀ kò ṣe kankan ó sáré lọ lẹ́yìn mọ́tò ẹ̀ tí mo jókòó sí I just started praying and speaking in tongues sínú I did it to a stage the minute the Holy Spirit ministered to me that there's no problem àwọn Kojúdé ti wà lọ́nà Remi Toffee ti wà lọ́nà ìgbà tán gbé mi débẹ̀ èrò pọ̀ wọ́n ti kọ́yàn rẹpẹtẹ sílẹ̀ tán ti fìbọn fọ́ wọn lẹ́sẹ̀ nínú compound wọ́n gbé mi lọ sókè èèyàn wà ń bẹ̀ commissioner of police ni o èèyàn wà ń bẹ̀ ìgbà téèyàn ẹ jáde ó kàn mí mo wọlé ìgbà tí mo wọlé mo dúró síwájú ẹnìyẹn báyìí ẹnìyẹn wá bèrè wá gbé ìbọn yẹn ó wá ṣe ìbọn yẹn báyìí ó ní tí èmi fúnra mi báyìí pé tí wọ́n bá dojú kinní ìkọ́ mi ó ní igi lálá fi ṣe o tó ó rí ọwọ́ kan lábẹ́ ìkàlọ́ ló bá ṣe ọ̀bọ̀n yẹn gòdò kù ó rí ilé gan ẹ̀ fọwọ́ kan kẹ́ tó mọ̀ pé kì í ṣe rí bọ̀ ó ní tí wọ́n bá dojú ìbọn yìí tí wọ́n bá dojú ẹ̀kọ́ mi ṣé mi ò ní máa gbọ̀n mi ò ní jókòó tó ní jábọ̀ ń dé mi ò ní bẹ́ẹ̀ ni ó wá ní tí ló tà lọ gba license èmi ò pé tó bá jẹ́ pé mo lọ gba ẹ pé ká lọ gbàwé ká ní mo lọ gbàwé káwé máa fi ṣúùtì mo kò lọ tán kọ̀ yìí fún mi pé mi mọ̀ pé mi ò ní problem pẹ̀lú ilé tí mo ṣe pé ṣe mo mọ̀ pé wà incriminating kan bẹ́ẹ̀ mo dání pé I'm sorry nǹkan kan bẹ́ẹ̀ ó wá wò mí sí wá mú ti bá wọn tún lẹ́yìn ó wá ní I will let you go DPO tó bí wá gan kò tó dé àríwá ẹ̀dẹ̀ jàbọ̀ honestly ó dé àríwá it was surprise bóyá kò rí wẹ́ẹ̀rí pé kò bílí pọ́n lè ní kí n máa lọ simply bẹ́ẹ̀ ó dé àríwá Awúsá ni máa ní ó ga pupa báyìí ó ní kàn ó ní ṣé mi mọ̀ pé nǹkan ńlá nìkan tó rí lórí mi ó ní I should thank my God pé àwọn mú àwọn ọ̀daràn rẹpẹtẹ ní ọ̀sẹ̀ yìí wọ́n dẹ̀ kàn gbá yẹn gan lóòótọ́ ó ní ká ní kì í ṣe bẹ́ẹ̀ ó ní wẹ́dà ó fake gun or not ó ní wọ́n máa dà mí pọ̀ mọ́ wọn ni pé ó máa di wàhálà sí mi lọ́rùn pé wọ́n wá ní kí n máa lọ bẹ́ẹ̀ yẹn èmi ò tiẹ̀ wá rí i pé nǹkan ńlá ni ìṣòro àṣìbá pé thank you God thank you God thank you God thank you God
máa ṣe wá smile mo ṣe wá jáde now I had to mo ṣe wá pé ọkùnrin jíde padà pé pé kán padà pé kíní mo pè rémi náà mo pè wọn pé kán padà so that's how it went. ẹ ṣeun bàbá. You're welcome. ẹ ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ látẹ̀kan bàbá kó tó di pé mo yọ̀ǹda yín kí a tó máa lọ bàbá ǹjẹ́ ẹ tún ní ìrírí ayé tí ẹ dojúkọ tó yẹ pé tí àwọn olólùfẹ́ yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà ní tí wọ́n bá wò wá ṣe kí ni wọ́n á rí ẹ̀kọ́ ẹyọkan àbí méjì àbí mẹ́ta kọ́ nílẹ̀ ìdí tí mo fi ń béèrè àwọn nǹkan yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń dojú kọ oríṣiríṣi tí wọn ò mọ̀nà tí wọ́n lè gbégbà tí wọn ò tiẹ̀ mọ bó ṣe fẹ́ ṣe kódà ẹlòmíì tiẹ̀ ṣe ń wò ó pé níwọ̀n bá tó kù kọ́dún yìí kó parí ǹjẹ́ ṣé òun sì lè rí àánú gbà ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tí ẹ̀yin bá sọ àti ọ̀nà tí ẹ bá gbégbà mo nígbàgbọ́ ní pé mẹ́sẹ̀jì tẹ bá drop fún wọn mo mọ̀ pé á yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á yí ilé ayé wọn padà ǹjẹ́ tún ní nǹkan míì tí ẹ tún fẹ́ bá wa sọ tó yàtọ̀ sí àwọn nǹkan tẹ́ ti ń bá wa sọ látẹ̀kọ̀ sọ. One thing tí mo mọ̀ ni pé anybody tí ogun tó máa tóbi kọjá ogun mi àmúra ó pọ̀ o kì í ṣe kékeré o from different angles ogun yẹn pọ̀ gidi gan and I'm still standing on my legs. Nǹkan tí mo mọ̀ ni pé eré tí mo fi ń gba àdúrà ẹ̀rọ Ọlọ́run á bá yín for more than 10 years kò sí òru every day I'm not exaggerating God knows I'm not exaggerating every day lóru màá jí ní èmi màá jí ní 3 èmi màá jí ní bí 1 or 2 màá dẹ́ gbàdúrà títí di àárọ̀ ní ojoojúmọ́ ayé fún ọdún rẹpẹtẹ mo gba àwẹ̀ ní ọdún kan that is how one big sickness tí wọ́n fi afflict me bó ṣe lọ cholesterol tí mo sọ pé tí n bá láti bíbá ìsẹ́nu gate mi bẹ́yẹn màá ṣubú ẹ̀ẹ̀mejì kí n tó dẹnu gate yẹn níbi tí cholesterol ṣe fi ojú mi dé kò sí test tí wọ́n ṣe fún mi tán kó tó ṣe wàá mọ̀ pé cholesterol sì ni a very very high one mo wá ń lo oògùn yẹn náà kò tiẹ̀ nífẹ̀ẹ́ problem yẹn náà màá ṣàjọ pé gbogbo ojú mi á máa dí gbogbo mú á dí gbogbo àdìkẹ̀lẹ̀ bí á hà mí lọ́fun oríṣiríṣi tí n bá gbé ṣe báyìí òye á kọ́ mi wọ́n wá ń gba Ramadan I now joined because bọ̀bọ̀ tó PA mi as at that time Muslim ni ó máa ń gbà so èmi náà gbà kí Ramadan dẹ̀ tó dé mo ti ń gba àwẹ̀ tàwọn ti Christian tí mi ń gbà fúnra mi torí pé àwẹ̀ àdúrà because mo ṣoògùn kò wọ́ọ̀kì wọn kápá wọn mo lọ àfà wọn kápá wọn mo lọ ṣọ́ọ̀ṣì pé mo ń lọ báwọn èèyàn gan wọn kápá wọn mo dẹ̀ fi bẹ̀rẹ̀ sí ní ṣe fúnra mi lé mi fúnra mi gbàdúrà lóru for years so now I started this fasting màá ti gba fasting yìí for 20-something days kí Ramadan tó dé mo bá join Ramadan mo bẹ̀rẹ̀ sí ní gba Ramadan ẹ̀ka yé ọjọ́ àwẹ̀ yìí bẹ́ẹ̀ yẹn o ìgbà tí wọ́n ń gba Ramadan yẹn lọ wọ́n máa ń pè wọ́n kan ní òru lànà tó kọ́dìrì mi ò tí ì mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ gbà yẹn létà tí mo mọ̀ ní padà wá rí pé nǹkan tó lọ́n ṣe fún mi nìyẹn ìgbà tó wá ku ọjọ́ bíi ọ̀sẹ̀ kan kí Ramadan parí ẹ̀mí Ọlọ́run wá mínísà sí mi ó ní the last 3 days of the Ramadan I should look for a church pé bẹ́ẹ̀ ni kí n ti lọ ṣe kí n ṣe pẹ̀lú ṣọ́ òru I now call them my people vision báyìí ni mo rí ń sìn yìí o àwọn ronú pé church làwọn as at that time ti ẹ̀ kí n lọ sí church kankan mọ́ yàtọ̀ sí prayer lé torí pé àwọn church yẹn náà àwọn ọ̀nà ṣe èṣù gbogbo oríṣiríṣi ibi tí mò ń lọ báyìí wọ́n kó òun kó wọ́n tún máa fi ogun kún ogun fún mi ni so mo wá lóun títí tí wá ní ọ̀rẹ́ mi kan ó ní church mi ò kì í ṣe kì í ṣe pé mo wá attend there but bí kí n kàn lọ bá ṣeré àjókòó síwájú church àjọ sọ̀rọ̀ tó bá yá màmá lọ lé ní máa ń ṣe mo kàn ní okay let's go to so place a máa ń pè ní ẹni Sàbòtì ní Ọlọ́run ní Ṣọlá ní Ayọ̀bọ̀n bíbá so bá ṣe wá lọ sí church Sàbòtì nìyẹn for that 3 days láàrin 3 days yẹn I now saw a vision that person came to me ó wá yọ kinní kan and ìgbà cholesterol nǹkan kan wú sẹ́gbẹ̀ẹ́ mi báyìí ọ̀rá ló wú síbẹ̀ ó wá yọ nǹkan kan níbi ọ̀rá yẹn ìgbà tó yọ kinní ẹ̀bẹ̀ wá dàbí ìròbá díẹ̀ báyìí ẹ̀jẹ̀ dot of blood wá ní orí ẹ̀ ó wá ní kí n gbà ó ní má jẹ́ ẹ̀mú ẹ̀jẹ̀ tí wọ́n fi ayé ẹ̀ dá nìyẹn ó ní lọ sọ́nù síta when I was going to throw it èèyàn mi kan mo kọjá lára ẹ̀ ó ń sun ẹ̀kún torí nǹkan tí wọ́n yọ yẹn mo lọ sọ́nù sí ìta ẹ jẹ́ ká gbé Ọlọ́run bá tóbi ká fògo fọ́lọ́run bá dídé tí mo dé láti church ọjọ́ mẹ́ta cholesterol tó ti afflict me for years
mo lògùn tí owó oògùn tó gùn yẹn bá fẹ́ tán báyìí mo máa tọrọ owó kiri ni máa fẹ́ lè yàwòrán mo máa tọrọ owó kiri despite the fact pé ó kọ̀ máa ń suppress ẹ̀dẹ́ ẹ̀dẹ́ kì í ṣe púpọ̀ mo máa kéèké máa wówó kiri ni àdàgbé tó bá tán báyìí pé mi fẹ́ jábọ̀ ni mi ò lògùn wọn o láti ọjọ́ tí mo ti délé báyìí bí cholesterol ṣe lọ ti dé nìyẹn most people tó bá dẹ̀ ti ní cholesterol wọ́n máa ń ní oúnjẹ tó máa jẹ wọn gbọ́dọ̀ jẹ oúnjẹ tọ́lọ́ra mọ́ mo lè máa wá ọ̀rá sábà kí n máa kó jẹ báyìí sìn kí n mú bọ́tà kí n máa ha bọ́tà jẹ báyìí kò sí ohun tó jọ mọ́ o títóbi Ọlọ́run nìyẹn o nǹkan kan tún wá jáde nínú ibẹ̀ yẹn oneness of God mo bá wọn gba Ramadan ẹ̀mí sọ fún mi pé kí n lọ ṣe ọjọ́ mẹ́ta last Ramadan kí n lọ ṣe nínú chọ́ọ̀chì ẹjọ́ kí ni túmọ̀ yẹn kì í ṣe Ọlọ́run kan náà ni táwọn kan máa jà sẹ́sìn orí wọn ò pé kí n lọ ṣe the last 3 days mo ń gba Ramadan mo lọ ṣe the last 3 days later tí wọ́n á gbọ́ pé nǹkan kan wá ń jòrò náà lọ́tún kọ́dìrì láàrin the last 10 days of the Ramadan wọ́n ní òròòrú kí wọ́n máa ṣe ìṣòro pé ọjọ́ kan bẹ̀ ni màlíkà máa wá tán máa gbàdúrà gbogbo ìṣòro ẹni lọ pátápátá mo wá believe pé because last 3 days of that lọ́tún kọ́dìrì ni Ọlọ́run ní kí n lọ ṣe ní church yẹn so tóbi lọ́lọ́run ọba. ọpẹ́ ní fọ́lọ́run. so àdúrà ni àdúrà relentless prayers wàá máa gbádùn mi pé kó bàbá yìí ó máa tẹra mọ́ ni láti pé bàbá ó máa tẹra mọ́ ni ẹni tó ń gbà sí ń rí ẹ o kò tí ìyá láti dáhùn ni tó bá yóò máa padà dá ẹ lóhùn. ẹ ti sọ fún mi nínú nǹkan tí à ń ṣe lénìí ni pé ẹ máa ń lọ patí ìtumọ̀ pé kò sí bẹ́ ṣe rẹwà tó yìí a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nígbà tí orúkọ yìí dé ló máa sáré tẹ̀lé yín pé bàbá báwo lẹ ṣe ṣe nínú industry tó yẹ pé àwọn obìnrin tó yẹ pé ẹ fi yọ èèyàn tó ń wù yín tó yẹ pé ẹ gbélé báwo lẹ ṣe ṣe torí a mọ̀ pé tí ẹ bá lọ bá wọn ọmọ wa bá yín pẹ̀lú orúkọ tẹ̀ ṣe báwo lẹ ṣe lè manage nǹkan yẹn sà. ẹni tí mo fẹ́ náà kọ was not the only person. I befriended a couple of them before kó tó di pé she came on board. Once she came on board because of her quietness, very gentle, and she was loved by almost everybody in the industry. That's what to jẹ́ kí n fi selected. There was even one. Èmi àti gẹ́gẹ́ àjọṣe lead nínú fíìmù ni. Àbúrò mi ló ṣe, èmi ṣẹ́gun. Gbogbo everything bá máa lọ́mọ mi débi pé gbogbo kíní gan máa ń rẹ́yìn ní pé ọkọ ẹ̀kọ́ ló ṣe ẹ̀gbọ́n ẹ̀ ló ṣe náà. Ìgbà mi director wa jà. At the end of the day, when we finished, èmi àti gẹ́gẹ́ I'm big friend ara. Like that girl, she came to my house one day. My mom was sweeping. Ó kẹ́sẹ̀ sókè fún wọn báyìí. Ẹjọ́ ṣéyàn nìyẹn. So irú wọn bẹ́ẹ̀ àtẹlómìnà tó lórúkọ tàjọ fẹ́ra wa. But tí Ọlọ́run ká dára pé òun ló máa di ìyàwó. Ó ká jẹ́ bí ó ṣe jẹ́ o. ẹ ṣeun gan-an. Bàbá mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà àtàwọn onífújì a rí ìbáṣepọ̀ tó dán mọ́ láàrin ara wọn. Kódà a ti rí àwọn bíi King Dr. Saheed Òṣùpá, Alhaji Wasiu Alabi Pasuma, K1 The Ultimate, Alhaji Sule Alao Malaika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé wọ́n ti ṣeré orí ìtàgé tí wọ́n dẹ̀ ṣe ń ṣeré orí ìtàgé lọ́wọ́lọ́wọ́. Nígbà tí ẹ̀yin àgbàlagbà tí ẹ̀ ń bọ̀ ẹ fi yé wa ní pé kò sẹ́ni tó máa ṣe eré orí ìtàgé tó yẹ pé kò ní máa bọ́ ṣe ń kọrin, kò ní mọ bó ṣe ń jó, kò ní mọ bó ṣe ń lù pé nǹkan tí wọ́n ń pè ní ìtàgé gangan nìyẹn. Bàbá ǹjẹ́ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́rin fújì? Láti máa gbọ́rin fújì? Bẹ́ẹ̀ ni sà. Ṣẹ́ni tí ò kì í gbó tí ò lè gbọ́rin fújì wá ṣá. Àwọn ọmọ kékeré sìn gan ń gbọ́. Àti ìgbàlagbà àwọn ọmọ kékeré sìn gan wọ́n ń gbọ́. Bó ṣe ń gbọ́ hip hop tó ń gbọ́ afro kí wọ́n náà lọ ń gbọ́ fújì náà. Mo ń gbọ́ fújì. Bàbá nínú àwọn èèyàn tí mo wá dárúkọ yìí. Ǹjẹ́ ẹ ní èèyàn nínú wọn tó pé tí ẹ bá gbọ́ rẹ̀ kódà inú máa bí yín bẹ́ẹ̀ bá ti gbọ́ inú yẹn á wálẹ̀ pé wo ọlá orin tí mò ń gbọ́ yìí mi ní ta sí ẹ àbọ̀ wá bá lọ̀rọ̀ tiẹ̀ pé ẹ̀ sì ìyáfẹ́ tó máa lọ tó yìí máa ń dùn yín nínú. Ẹni tí bá sọ ẹni tí mo like orin ẹjọ́ ẹ̀rín apá yín you won't believe it. Queen Salawa Abeni. Tí n bá gbọ́ orin ẹ̀ báyìí etí mi á náà ni. Bẹ́ẹ̀ ni ẹjíjọ́ mi ẹ̀ṣẹ̀ yẹn gánà kú ẹjíjọ́ mi ẹjíjọ́ mi Maradona wá gbórin anytime any day. And apart from that I love most Fuji music everybody ni mo love. Kwamon dẹ̀ ti bá a ṣiṣẹ́ rí. Kwamon played a role nínú iṣẹ́ tí mo ní apá mi lọ sẹ́yìn yẹn. Yeah, he played the role of a king in the story. Pasuma náà Adọ́lá Jọṣepọ̀. Most of àwọn nǹkan tí àwọn mi ṣe gbogbo launching tó ṣe Pasuma ló wá ń play níbẹ̀. So bàbá kí ni ìdí tẹ́ ṣe fẹ́ràn Queen? Torí ẹ̀yin ni a ní àkọ́kọ́ tí máa kọ́kọ́ bá sọ̀rọ̀ tó máa dárúkọ Queen Alhaja Salawa Abeni létí wípé àwọn fẹ́ràn wọn. Kí ni ìdí? Ìdí tí mo fi fẹ́ràn ẹ̀ ni pé
ìdí tí àwọn èèyàn rẹpẹtẹ náà fi fẹ́ràn ẹ̀. I was at a party lọ́jọ́ kan wọ́n ti ń kọrin actress náà tó pé àti party yẹn Mary Joseph wọ́n ti ń kọrin oríṣiríṣi nígbà tí wọ́n gbé ìkan náà wọn orin sàráwà sí gbogbo ẹ̀ tó wà lágbàá pátápátá lọ́dìde kó tó mú gbogbo wọn yẹn náà ló mú mi. ọjọ́ ìmọ̀ wò pé ok mi nìkan kọ́ ni ọmọbìnrin ṣe bóyá ṣe mi ok àpọ̀ everybody tó wà lágbàá ni wọ́n dìde tí wọ́n dẹ̀ ti ń pè oríṣiríṣi everybody kan mìíràn bẹ́ẹ̀ ni. so. bàbá ẹ fi yé mi nísìnyí pé ẹ̀yin àti K1 The Ultimate ẹ ti jọ ṣiṣẹ́ pọ̀ tó yẹ pé wọ́n ṣe ọba nínú bẹ́ẹ̀. bàbá tí n bá béèrè lọ́wọ́ yín mi ti pa kámẹ́rà o èmi àti yín la jọ ń sọ̀rọ̀ báyìí bàbá kí lẹ lè sọ nípa mo ń gbọ́. kí lẹ lè sọ nípa K1 irú ẹ̀dá ògógó ni K1 jẹ́. To me it's a wonderful person. nígbà tí a fẹ́ lóhùn àti meet in person the executive producer of that movie aṣáàgbà address àwa lọ sí Ìjẹ̀bú-Òde ìgbà tá a débẹ̀ the respect this man accorded me ó yàtọ̀ sí àwọn kan tí máa ń gbọ́ nípa K1 before that day. Honestly I was overwhelmed. ìgbà tá a débẹ̀ lẹ́nu gate tí wọ́n mú mẹ́sẹ̀gì lọ sílé báyìí he said we should come in. He now came out tó láti máa sọ nígbà tán fi àwọn kìnìún tán máa fi ń yẹ ara yẹn wò báyìí ní báńkì yẹn tán fi yàrá bò ó ní leave there Mr. Bright come on àdẹ̀tí mi ti rí Mr. Bright come on ẹ má bọ̀. But at débẹ̀ yìí the reception they gave us was wonderful. Wọ́n dáná fún wa kìnìún ńlá báyìí tá a máa fi ń gbé kìnìún sí tébù lórí àwọn táwọn caterers máa ń lò yẹn ni wọ́n wá ẹran sí ẹran oríṣiríṣi. Exactly when I said, thank you, sir. You treated us so special. The person that brought you to is special. I mean, what else should one expect? Look at the respect they gave me. Look at how, I was overwhelmed. So from that day till today, I, as a person, I love Kwamwan. He's a wonderful person. And he was even talking about most of my films. So, there's nothing bad about him. Yeah. Baba? Ǹjẹ́ ní èèyàn kan tó dolóògbé ẹ pé tẹ wò pé tó á ní tó ṣì wà láyé ni ìbáṣepọ̀ yóò bá tuntun lọ jù báyìí lọ tó pé orúkọ wọn ò bá tuntun gbòòrò jù báyìí lọ tó pé ẹ fẹ́ fi àsìkò yìí tẹkọ̀ ẹ fi rántí tẹkọ̀ fẹ́ sọ̀rọ̀ nípa wọn bóyá nínú àwọn kọ̀ọ̀lẹ́gì yìí tẹjọ́ ń ṣiṣẹ́ yálà ẹni tí ẹ jùlọ àbẹ́ ẹni tí kò tó yín sà. Gbogbo pátápátá náà lájọ lé àjọṣepọ̀ tó dán mọ́ràn. Uncle Mude Bakare, when he died, I was pained. I close with most of the Ishemi Lomanwa. Richard Oniga, were very, very close. Gamatun close, When she died, I was pained. And so many others like that. So, Kolonko Fono Kebubu, Oshiro Nitata, Totidolobi, àtàwọn olórin náà, àtàwọn ẹbí wa. Bàbá, lórí ti Richard Oniga, ìdí tí máa ṣe dúró síbẹ̀ ni pé ìgbà kan a rí àwọn màwá Richard Oniga ìlú òyìnbó ni wọ́n ṣe tó yẹ pé ibẹ̀ náà lẹ́yìn náà dẹ̀ ti bẹ̀rẹ̀. Bàbá níjọ́ tí ẹ máa gbọ́ pé Richard Oniga wọ́n dolóògbé bàbá ǹjẹ́ ṣe rántí ibi tẹwà àti pé báwo lẹ ṣe gbọ́ ìròyìn yẹn lọ́jọ́ náà lọ́hùn. Richard Oniga ń ṣiṣẹ́ ní orí set tí ìyàwó mi ń ṣe costumier tó ń costume fún. So when somebody just called me, did you hear Richard Oniga that? I said, what a blatant lie. Somebody that is working on a set, Salome wa. What rubbish are you saying? I now called, came phone to land back. My wife confirmed it. I want to pay office setting was select. Also, I told her she check on beacon. So from that cell, then put it sick to want to rush it. So that's how I heard about the news. With the body announced. Wá so bí ayé ṣe fẹ́lẹ́ tó bá ṣe kéré tó tó sin kankan nu ayé táwọn kan dẹ̀ mọ ayé táwọn máa pọ́n ayé táwọn máa gbá ayé tóbi táwọn máa gbé kankankanka. Wow. Ẹ ṣeun gan. You're welcome. Bàbá ìbéèrè tí màá béèrè òun ló jẹ́ ìbéèrè fi kẹ́yìn gbogbo nǹkan tí a ti ń ṣe látẹ̀kọ̀. Bàbá ǹjẹ́ ta bá rí àwọn ènìyàn kan tí wọ́n wà nílé tí wọ́n wò pé yes àwọn fẹ́ darapọ̀ yín bóyá káwọn tiẹ̀ tún gbé yín padà ní pé bóyá ẹni tó rẹ̀ ní ìtàn tí ẹ̀ lè kọ́ táwọn kò fẹ́ fi owó yìí káwọn kò fi ìfún bóyá kájọ ṣiṣẹ́ pọ̀ tí ò ní sí wàhálà bàbá ǹjẹ́ ṣé wọ́n lè kàn sí ṣé ìtàn wà lẹ̀ tí ẹ lè kọ́ fún. Bí ẹ̀pẹ̀ bí yanrìn tí mo kọ́ ti pẹ́ tí mo
tún wọn ṣe lójoojúmọ́ tí mò ń tún wọn gbé táyì tí mo kọ civilian barracks civilian barracks bó ṣe dalẹ̀ rú tó kọ́mẹ́dì méjì ni mo tàn méjì jẹ̀rẹ̀ tó yẹ pé jà kẹ́ tó sọ èyí tó best the second one is still ó yí ń gbóná nínú kúlà tó yí wà many story even dọ́là ó yí ń kọ́ when something occurs to me I pick up ayé àtijọ́ ni máa mú báyìí sí fóònù ni mo ní page mo fi máa ń kọ story máa gbé fóònù mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní kọ ní I write stories every day my major nínú gbogbo iṣẹ́ yìí the one to believe pé ó jẹ́ major talent mi jù acting or directing or producing everything is this creative something this creative writing no I'm very comfortable with it dọ́là every day tí nǹkan bá kọ́ sí mi báyìí mo ti kọ́lẹ̀ story mo kàn kọ́lẹ̀ ni because of God told me that the coast will still get clear so when that time comes mi ní ṣẹ̀ṣẹ̀ máa ronú fún sórí màá kọ́ gbọ́ màá wọ́ drawer story mi jáde ni bàbá sì máa pick màá kọ́ máa ṣe touch ẹ̀ lásán ni I'm good to go with anybody that is ready to kan gbórí wọlé. Daddy,